mo lọ Amẹ́ríkà. Adúpẹ́ fọ́lọ́run, ó wà òkè. Nǹkan táwọn èèyàn sọ ni pé wọ́n ń gbé síra wọn ní wọ́n London ní ìyá lọ ṣé London lè wà àbá Amẹ́ríkà. Amẹ́ríkà ni mo wà o, Amẹ́ríkà ni mo wà báyìí. Àwọn èèyàn sọ bẹ́ẹ̀, wọ́n ń pè mí lóríṣiríṣi, wọ́n sọ pé London ni mo lọ. Tó wọ́n ń gbàdúrà London náà fún mi, ṣùgbọ́n Amẹ́ríkà ni mo wà báyìí. Ọlá àṣẹ ọ̀rọ̀ mà. Ọlá tábàwo jọ́ nìyẹn mà. Ìrìnàjò ẹbí ìbá olóyin ẹ ti ń wá lẹ ti ń pòǹgbẹ kó tó padà wá fún yín ó tọ́dún mélòó tẹbi sáré ẹ̀. Gbogbo ìgbà tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn tó ṣẹlẹ̀ àtìgbà yẹn mi ní àǹfààní láti travel. Ọdún náà mo lọ sí Italy ní àárín ẹ̀. But mi lè bí oṣù kan lọ tí mo ti padà sílé. Láti ìgbà yẹn mo try London títí wọ́n fún mi. Mo lọ ní ya 2015 tó jẹ́ pé ọ̀rẹ́ mi kan fẹ́ ṣe birthday ní London. Tó ń invite mi tó fún mi gbogbo nǹkan tó yẹ kí n kó lọ sí kí. Tẹ́bàsì ìgbà tí mo jẹ́ bá sọ ọkọ̀ lẹ́tà sí wọ́n sọ pé mi tí náà fàìn láti travel. Epo tó bá di 2020 pé kí n padà wá pẹ̀lú lẹ́tà yẹn. Ṣùgbọ́n mi máa tí mo sọ lẹ́tà yẹn sígbà tí máa padà lọ ní 2021 mo padà lọ. Wọ́n ní wọn lè fún mi. Mo ṣàtúnlọ bí ẹ̀mẹ́rin kan. Ọlọ́run kádàrá tó kọ́ fún mi bọ̀. Ọ̀tẹ́lẹ̀ ìta Amẹ́ríkà yìí. Ọlọ́run tẹ̀lé mi débẹ̀, Ọlọ́run bá mi débẹ̀, Ọlọ́run tẹ̀lé dèmí gún mi débẹ̀. Mo rí ọ̀nà Ọlọ́run àti tèmi níbẹ̀. Hello ma, yóò ládùn àkàtẹ ṣáàṣìkẹ tó lọ so bóyá ẹ fún mi ládùn ọ̀hún àti wọn tó ń wò yìí. Yálà ti fún mi ọba láàánú, yálà ti fún ọba láàánú. Ìgbà tí mo débẹ̀ gan pàápàá ìgbà tí mo débẹ̀ gan wúmà kan ló wà wájú àgbàlagbà náà ni wúmà yẹn. Bó ṣe déwájú òyìnbó yẹn obìnrin lòyìnbó yẹn náà. Gbólóhùn kan náà bèrè lọ́wọ́ wúmà yẹn, wọ́n da gbogbo ògbé ẹ̀ fún mi. Ó tún fẹ́ try láti máa ṣàlàyé àwọn tó wà bẹ́ẹ̀ wọ́n kàn fọwọ́ kọ́ wúmà yẹn jáde. Àyà mi máa ń já. Ọlọ́run tó wá pẹ́ ló tún jẹ́nu Ramadan. A wà nínú òru làlásìkọ́dún ìdí mẹ́rin. Ṣùgbọ́n gbogbo bí mo ṣe ń jí lóru láti gbà táwọn ti bẹ̀rẹ̀ mo fi síwájú Ọlọ́run tó mọ̀ pé ọ̀dì 4 ni màá lọ. Làlásìkọ́dún ìdí mẹ́rin. Mo máa sọ fún náà kó lọ bá tiẹ̀ kádàrá ìpẹ́ ọ̀rọ̀ tó bá tiẹ̀ wà ní kádàrá mi pé mi ò ní rí físà ìgbà kọ́lọ̀ wọn wọ lọ́rùn bàbá sí kọ́dírì tó yí kádàrá burúkú padà tó yí padà sí dáadáa kọ́lọ̀ bá mi yí padà sí dáadáa kí n rí gbà. Mo ṣáàdé bẹ́ẹ̀ láti wúmọ̀ yẹn kúrò bẹ́ẹ̀ wọ́n bá pè mí mo ṣáàdé bẹ́ẹ̀ pé bí wọ́n ṣe pè mí tí mo débẹ̀ náà ara mi ń ṣèkì ọkàn mi ò balẹ̀ ṣùgbọ́n mo ṣáà ké yálà tí sínú yálà tí fọba láàánú kékeré àánú gbàdúgbà. Ó kàn bèrè wọn ojú ìtàn bèrè kò ní ní lára wọn bèrè nǹkan gbogbo tí mo ti kọ́ mọ́ pé wọ́n máa bèrè nìyẹn kò tiẹ̀ lọ síbẹ̀ ó kàn bèrè bí gbólóhùn méjì. Mọ́nà kejì ó kàn fún mi ní pépà kan ni white ó dẹ̀ gba pálí mi. Mo wá ń bèrè lọ́wọ́ ẹni tó ṣe ògùn fọ̀ nítorí mo ní mi mọ̀ mi. Ẹni tó ṣe ògùn fọ̀ ni wọ́n á sọ fún mi pé wọ́n ní kí ni ìtumọ̀ pépà kan fún mi wọ́n ti fún mi físà ni. Ara ni gbogbo ẹsẹ̀ nìkan ṣe ìgbé irọ́ ni wọ́n fún mi físà kẹ̀ irọ́ ni sẹ́ẹ̀. Àní irọ́ ni títí mo fi délé jẹ́ ó surprise mi ni pé mo tún jí lóru mo tún jẹ sàlẹ̀ mo tún yànnà fìlà mo tún wò pé ṣé kìí ṣe pé mo ń lálà ṣùgbọ́n mo mọ̀ pé ìpínlẹ̀ ọba ti ṣe Ọlọ́run ti ṣe ni. Nígbà táwọn mú kò yí talẹ́kọ́ sọ fún. Ó ní ọ̀rẹ́ mi kó lọ́ọ́ tún ṣe sábàbí. Ó ní ọ̀rẹ́ mi kó lọ́ọ́ tún ṣe sábàbí àjò yìí àwọn náà bá mi tò. Níjọ́ tí wọ́n ti gba páyì ni mo ti pè ọ̀rẹ́ mi ẹ̀ wà l'Amẹ́ríkà nígbà mi. Mo ti pè é pé ìlú náírà ìdáàbò ni nǹkan báyìí báyìí náà máa ṣe nǹkan báyìí báyìí ni mo máa rí. Àwọn wà ní Mẹ́kà nínú làlásìkò bí wọ́n wà ní Mẹ́kà. Mo ní àdínà ní ẹ̀ mo ní kíkó báyìí ni wọ́n máa ṣe ọ̀gbìn báyìí lọ fún mi. Wọ́n ní olúwa ṣe wà lójúlé láì alhamdulillah sọ fún náà àwọn ti sọ fún Ọlọ́run nípa bá pé ìtumọ̀ yọ ìwé tó lọ má dojú àdúrà tì í kó má dojú àdúrà tì í wọn náà sábà ní dúpẹ́ tó wọ́n bẹ̀ ní àwọn ní Ọlọ́run náà èyí tó lọ ṣe sábà bí àjíwá tí Amẹ́ríkà ìfún mi bá sílẹ̀ wọn àtàkùn fún wọn fún mi. Àwọn ni mo kọ́kọ́ sọ fún para lẹ́yìn tí wọ́n sọ fún náà òun náà mo mọ̀ tó sáà mo wá dákẹ́ ní ìwọ́pọ̀ ọkọ̀ mọ́ mo wá rí ìjọpọ̀ máa fún parí gbogbo lé mi lọ́wọ́ torí láì tí ìgbọ̀wọ́ mi tí yọ ìjà fún padà pẹ́ni ṣọ̀túnjọ́ tí mo wá lọ gbà gbọ́ngàn tí mo gbà pẹ́ tí mo rí sísà bẹ̀ kábíyèsí Ọlọ́run gbogbo àwọn tó yẹ kí n pè ń jọ yẹn
nígbà tó ń bọ̀ lọ́nà mo kọ́kọ́ pe ṣáájẹ́ ìdààmú ṣáájẹ́ ọ̀rẹ́ mi ló ti dúpẹ́ bá mi yọ ọ́ wọ́n ti fún mi. ṣáájẹ́ tí ò lọ́gà alhamdulilayi mo ní ṣáájẹ́ tí ò lọ́gà alhamdulilayi tí ò lọ́gà alhamdulilayi tó mọ̀ bó ṣe wá rí yín mà fún nǹkan bíi abẹ́ tó bí ọdún 15 àbí 10 tẹ̀bi dúró àbẹ́ ẹ̀kọ́. ó máa pé ọdún ó pé nínú ọdún láti oṣù táwa iná ló máa pé 20 years. Allahu Akbar 20 years. táwa náà bẹ́ẹ̀ ló máa pé 20 years tíṣẹ̀lẹ̀ yẹn ṣe. alájà 20 years yẹn kí ni kò tẹ pàdánù. mo pàdánù gan o torí mo sọ ọ̀kọ̀ọ̀kan síta lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí pé ọmọ Yorùbá bọ̀ wọ́n máa pa lórí pé ayé ò lè pa kádàrádà ó lè fọwọ́ àgbésẹ́yìn àti pé ó lè padà àti pé ó lè fà fún kọ́lọ́ máa ẹ̀ka ní kankan nínú ẹ̀. Allahumma amin. kọ́lọ́ máa ẹ̀ka ní kankan nínú àtẹ̀mọ̀ àti àwọn olólùfẹ́ mi gan ojú tó wù mí kọ́lọ́ máa ẹ̀ka ní kankan mẹ́. torí tí ọmọ ọ̀gá ọmọ bá fọwọ́ àgbẹ̀yàn sẹ́yìn ó tọ́ yẹn lè má rí àgbẹ̀yàn ọ̀rẹ́ tí kò tó tí ọmọ ẹ̀dẹ̀ náà má lè fọwọ́ àwọn bá fa ọwọ́ àgbẹ̀yàn sẹ́yìn tí ò padà tó ń tọ́ yẹn bá súnmọ́ Ọlọ́run gbọ̀ngàn ó súnmọ́ náà tó fọ́ náà sílẹ̀ nígbà kankan ó ń képe lọ́sàn-án lóru láàárọ̀ níbi ìdájí Ọlọ́run lè gbàdúrà ẹ̀ torí tèmi yóò jẹ́ kí n mọ̀ pé ọlọ́gbà ẹ̀ káàdì o wọ́n fọwọ́ àgbo wa sẹ́yìn tàbí kọ́ fún kádà rẹ̀ dàpadà Ọlọ́run jí kankan ní àti kankan ní àtúnṣe rẹ̀ fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa. táwa iná ló máa tó 20 years. Allahu Akbar 20 years. táwa náà bẹ́ẹ̀ ló máa tó 20 years tíṣẹ̀lẹ̀ yẹn ṣe. alájà 20 years yẹn kí ni kò tẹ pàdánù. mo pàdánù gan o torí mo sọ ọ̀kọ̀ọ̀kan síta lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí pé ọmọ Yorùbá bọ̀ wọ́n máa pa lórí pé ayé ò lè pa kádàrádà ó lè fọwọ́ àgbésẹ́yìn àti pé ó lè padà àti pé ó lè fà fún kọ́lọ́ máa ẹ̀ka ní kankan nínú ẹ̀. Allahumma amin. kọ́lọ́ máa ẹ̀ka ní kankan nínú àtẹ̀mọ̀ àti àwọn olólùfẹ́ mi gan ojú tó wù mí kọ́lọ́ máa ẹ̀ka ní kankan mẹ́. torí tí ọmọ ọ̀gá ọmọ bá fọwọ́ àgbẹ̀yàn sẹ́yìn ó tọ́ yẹn lè má rí àgbẹ̀yàn ọ̀rẹ́ tí kò tó. tí ọmọ ẹ̀dẹ̀ náà má lè fọwọ́ àwọn bá fa ọwọ́ àgbẹ̀yàn sẹ́yìn tí ò padà tó ń tọ́ yẹn bá súnmọ́ Ọlọ́run gbọ̀ngàn ó súnmọ́ náà tó fọ́ náà sílẹ̀ nígbà kankan ó ń képe lọ́sàn-án lóru láàárọ̀ níbi ìdájí Ọlọ́run lè gbàdúrà ẹ̀ torí tèmi yóò jẹ́ kí n mọ̀ pé ọlọ́gbà ẹ̀ káàdì o wọ́n fọwọ́ àgbo wa sẹ́yìn tàbí kọ́ fún kádà rẹ̀ dàpadà Ọlọ́run jí kankan ní àti ní àtúnṣe rẹ̀ fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa. fáwọn olólùfẹ́ yín Amẹ́ríkà ni mọ̀mọ́ wà o. Amẹ́ríkà ni mo wà kó ṣe lọ́dọ̀ wọ́n gbàdúrà lọ́dọ̀ náà fún mi ó lè máa rí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run. pẹ̀lú ògo Ọlọ́run bọ̀ nínú Ọlọ́run tẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé àká ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ mi wọ́n ní ta ni ó ti bà kárí ẹ̀ jẹ́ kò lè fò mọ́ kò lè lọ kọ́kọ́ mọ́ ṣùgbọ́n àwọn nìyẹn wọ́n ro tiwọn ni Ọlọ́run náà dẹ̀ bá mi ro tiẹ̀. bọ́mà nínú ìrìn àjò náà ni ẹ ti lọ sí Mẹ́kà àbí. bẹ́ẹ̀ nínú ẹ̀ ni mo lọ sí Mẹ́kà mo lọ sí múra mo ti lọ sí Mẹ́kà ìyá 2011 ni mo lọ sí Mẹ́kà ìyá 2019 ni mo lọ sí múra. ní báyìí ó ti wá sí báyìí. sáà mo ní ó ti wá sí báyìí sẹ́ẹ̀ ọ̀nà ti ṣí ọ̀nà ti la. a dúpẹ́ fọ́lọ́ alihamudulilayi ló wá ṣe ni mo dúpẹ́ fọ́lọ́ dúpẹ́. ní ọkọ̀ mo tọ́jà bó mo dúpẹ́ lọ́wọ́ ìyá ìlú ní gbogbo Ìbàdàn káfà lájà káwa kàlítù àwẹ̀ ní látòsí ọjà aládòsí méjì rẹ̀ ìyàwó èjì rẹ̀ ọmọ èjì rẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ wọn torí pé àwọn ni Ọlọ́run gbò fún mi ó sì jẹ́ ó ṣeé ṣe dúpẹ́ lọ́wọ́ wọn wọ́n á tún dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi kan ìwé òkìkí ó dúró tì mí gan òun náà dúró tì mí mo dúpẹ́ lọ́wọ́ wọn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn ọ̀kan tó ẹ́ pé mo mọ àwọn ọ̀rẹ́ mi lọ́kàn pé à ṣe báyìí wọ́n náà tún lọ sí báyìí wọ́n náà tún gbé pálí ẹ̀ lọ sí báyìí wọ́n gba pálí mi lọ sí báyìí wọ́n lè fún ẹ̀ wọ́n lè ṣe gbọ́n lè ṣàwọ̀ ṣùgbọ́n wọ́n lè bẹ̀ bá ẹ̀
pé àdúrà wọn ń gbà lé mi lórí. Àwọn náà kan ń pẹ̀lú ẹgbẹ́ kan ní kò lè débi kankan mọ́ kò lè lọ́ọ̀dì kankan mọ́ kò dúpẹ́ lọ́wọ́ àwọn náà. Oríyọmí àfa tí ó ń tàn bá ń tó pàṣẹ lọ́wọ́ ẹ tó sọ̀rọ̀ wù láyé lẹ́yìn láìpẹ́ ajẹ́ tó wù lóore ni. Ìgbà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni bọ̀. Àtàwọn fáǹsì náà àti kírísítẹ̀n mùsùlùmí àti ẹlẹ́sìn àbáláyé. Mú kí gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá gbogbo àwọn tó ẹ̀wọ̀ gbogbo ẹ̀yin bloggers ẹ ṣé mo dúpẹ́ o. Mo dúpẹ́ mo rọ́wọ́ gbogbo everybody àtàwọn olólùfẹ́ mi lórí TikTok lórí WhatsApp lórí Instagram ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀yin náà gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi pátápátá káfàtà ẹ ṣé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run dídùn àdé àfihàn eléyìí Áfíríkà ní gbogbo wa èyí tó ti ṣe fún ní kálukú wa kò ní dìbàjẹ́ lágbára Ọlọ́run wàhálà ìdààmú kéré tóbi kò ní wọlé tẹ̀yìn náà àfọ́fà àbúrò ẹ̀ ní báwọn fọ́fà lágbára Ọlọ́run. tó o ti wá ṣí nìyẹn kò ní bàjẹ́ lágbára Ọlọ́run ẹ mọ̀ fò lọ́tún ẹ mọ̀ fò lọ́sìn o kí àwọn kówó ńlá èrè rẹpẹtẹ ẹ mọ̀ kó wá sí Nàìjíríà ọlọ́gbàrá aláhàólá alákọ̀ọ́tà ẹ ṣeun ó dà wọ́n. ìlà àdúgbò ìwà dídà. Thank you ma ó dà wọ́n.